bẹ́ẹ̀ pé gbàmọ́ dé ní mọ́kọ́rọ́ kí bàbá nulẹ̀ torí gbogbo ẹni tó bá ti fojú jan gírèdì àwọn alájọsí bàbá rẹ̀ ibi ọwọ́ ayọ́ sọ̀kalẹ̀. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Sẹ́rí iwájú mi lónìí Sheikh Labib. Wọ́n pè mí pé yìí ń sórí ire fọ́ọ̀mù wọ́n fẹ́ wá ti wá síbẹ̀ gẹ́gẹ́ bí ìjọkọ̀ wòlíì náà tó sì jẹ́ gbèsè torẹ́tọ̀ ni Islam ló fi tẹ́lẹ̀ wá pé tí wọ́n bá ti sálámà ṣe wọ́n náà dáhùn sálámà kó ṣe rọ́dún sálámà padà kò sí nǹkan tí ń ṣe àbúrò àfọwọ́bá sí ìlúgbù àfọwọ́bẹ̀ bójé kó bọ́jẹ́ lọ́rin bóyá mo bá àfàṣe mọ̀lúdìlẹ̀ kan lálẹ́ ń bí mo lè sọ àtọ̀sán ní ojú ìdí akáàbà lọ mo lè sọ pé tá a fà pèmí sínú láàjọ tá a fà ti ń wá tá a fà ti ń wá èyí tí rẹ tọ́hún dá padà kọ́ ṣèdè ká yí pé mo fẹ́ rí ọ̀sùn lè di ọ̀rọ̀ yàn ẹgbẹ́ kan nù àmì ìtọ́jú lọ. bàbá tí bàbá wa gbà kọ́lọ̀ mọ́sàbà yọ́nú sí wọn bàbá Diko Sheikh Usman bàbá tẹ́bísí tọ́yẹ pé bẹ́ẹ̀ ni màmá fáwọn Sheikh Labib ti jáde tọ́yẹ pé gbàmọ́ dé ní mọ́kọ́rọ́ kí bàbá nulẹ̀ torí gbogbo ẹni tó bá ti fojú jan gírèdì àwọn alájọsí bàbá rẹ̀ ibi ọwọ́ ayọ́ sọ̀kalẹ̀. Bàbá atẹ́bíṣe ń pẹ̀lú bàbá tó bí mi wá lídùú mi bí wọ́n ṣe rí ni. Èmi ni mo gbé lẹ́nu gbogbo wa. Kò á sígbà tí bàbá bá fẹ́ wá sọ̀rọ̀ bàbá atẹ́bíṣe èmi náà mú lẹ́yìn. Wọ́n ìpalẹ̀ ọ̀hún náà dálé náà ní ìjòkó lójú wíńdò wọ́n wà lé pẹ̀lú bàbá. Wọ́n lè sọ̀rọ̀ láti aago mẹ́wàá àárọ̀ dàyí la. Ọ̀rọ̀ ń gbé wọn jọ mí ìdí débi ọ̀rọ̀ kọlọ́ bàbá wọn ni ń bọ̀ wọn súlẹ̀ ká lọ bàbá délé wọn tún tira wọn tún sáré kí bàbá agbára báyìí wọn tún padà wá bá fa. Bàbá sẹ́bàsára dáńgbọ́ ọlọ́run yọ́nú sí wọn. Ẹbí bàbá sẹ́bàsára dáńgbọ́ làwọn àgbàdì níbí bàbá akánbẹ́ bíi bàbá Àlàó ẹ̀gbọ́n bàbá Sàràkí ni. Àfàlàó wàlí ni o àfa sànsàn ọ̀rẹ́ bàbá mi ni wọ́n jọ wà lọ́dọ̀ ṣe Basara Dàmgbà tí ṣe Basara Dàmgbà ń jẹ́ àfa àwọn jẹ́ ṣe gbogbo wọn bàbá tẹ́bí ṣe wàlí dùn ní bàbá wa ẹni bàbá wa olóyin bàbá wa Mukadamu ní òkè bàbá wa tí ń jẹ́ àlefa àbáyọ̀ rẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ńgbà tí àfa wa lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá rotéètì ìjẹ́ Mukadamu láàrin ara wọn ìjẹ́ àlefa láàrin ara wọn bẹ́ẹ̀ bá fọ́ bọ́mọkùnrin. Ńgbà tá a fa lọ tí bàbá wa Ayọ̀rẹ́ jẹ́ wọ́n kò mbẹ́ bàbá olóyin gbà wọ́n kò mbẹ́ bàbá atẹ́bíṣe gbà wọ́n kò mbẹ́ bàbá Mukadamu lókè gbà wọ́n kò mbẹ́ wádìí tèmi gbà. Bí wọ́n ṣe jọ ń rotéètì ẹ̀ nìyẹn títí tí wọ́n fi lọ́dọ̀ Ọlọ́run àmọ́ wọn pọ̀ ni a bá wọn pọ̀ ni wọ́n jọ sí lọ́hùn pọ̀ ni wọ́n jọ sí dáadáa pọ̀ ni. Lónìí kí Sheikh Labib pè mí yàtọ̀ fún pé mo ní gbèsè tí mo wá fẹ́ san kí wọ́n máa pè mí níbi ààyè bàbá mi kí ni ráyè kí ni wàá pè ń ṣe. Sheikh Labib mo kí yín pé kú bíbí re ẹ sì kú pé dé bá ń tọ́ da ẹ wá fi kún tẹ bá ń lẹ̀ bọ́dẹ̀ rí pé gbé ìgbọ́nà dà mẹ́sàn-án mi èyí mo di ìgboro pákéjì náà lọ láyé sáti ìyá sọ́nà tọ́ da wọ́n àyàn bá ń sọ̀rọ̀ pa Sheikh Labib mo ní ṣe bí mà ní fi ń lò ọ̀rẹ́ lómi tí ó fi mà lónìí ẹ kú oríire o ẹ sì kún tẹ bí bá ń dáadáa
ẹ wá kó àṣeyọrí toró àṣeyọrí kalẹ̀ pé wá sí lónìí kọ́lá mọ́tà wọlé àwọn ẹni ọlọ́run kọ́ wọlé àwọn àfa kọ́ wọlé agbára ìtàn fi alukur'an lọ́dọ̀ ọlọ́run kọ́ wọlé àti wọ́n fi alukur'an ìdánwò nílùú yìí pàápàá jùlọ àgbàjìtá wa yìí kọ́lá mọ́tà wọlé lọ́dọ̀ ọlọ́run májọ já sí pèpèdé ilé ìtẹ́ pèdé májọ já pèdé àpémọ́ kẹ́ẹ̀tún pèdé mi kẹ́ẹ̀tún pèdé mi kẹ́ẹ̀tún pèdé mi òkìsọ́ ìbùbáyà àgbàrúkọ ọlá àwọn ẹni ọlọ́run kọ́ wọlé agbára tí ń bẹ lára Al-Qur'an táwọn afá tírèsì sí ọ̀nà méjì wọ́n ní lílapá Al-Qur'an gbà tí ń sọ̀kalẹ̀ lọ́wọ́ àti lílapá Al-Qur'an ẹgbà tá Al-Qur'an sọ̀kalẹ̀ méjì làwọn afá wò yé sí pé tá a bá fẹ́ máa gbára Al-Qur'an lílapá Al-Qur'an ni wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala anhu torí àsìkò wọn ti tó Umaru agbára bá Al-Qur'an ti tó súrà kan náà wọn ní Umaru gbọ́ súrà tó gbọ́ ni lọ́jà sábà rẹ̀ lọ́sọ̀ọ́ di mùsùlùmí kí ni súrà náà bada bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله الله ẹni wọn kà á dénú tágbára Al-Qur'ani tó gbọ́ Umaru pé a ní tó ń gbọ́ bọ̀ látọ̀rọ̀ yìí tó ń gbọ́ yìí tó ń gbọ́ yìí ẹnì kalẹ̀ lọ́sọ̀ ó sì di mùsùlùmí. nígbà tí ń sọ̀kalẹ̀ nu àwọn afáà ní ń bọ̀ wá sọ̀kalẹ̀ tán ó tún ní tafsir ìgbà tó sọ̀kalẹ̀ tán nígbà tí wọ́n lọ sí conference Mu'tamar ní Saudi arákùnrin kan ọ̀jọ̀gbọ́n ni òun gbá rìsáàjì ga ni kìí ṣe mùsùlùmí wọ́n wá jókòó ní conference gẹ́gẹ́ bó ń kàdùkú ṣe máa ń dìlífà pépà rẹ̀ ìdìlífà pépà lọ́kàn náà mùsùlùmí ń dìlífà pépà lọ́wọ́ aka àyà kan ní Suratul Anbiya àìkọ́ àyà ọ̀kan ní ọba aka àwọn alámi yàrá ni. كل شيء ayé àwọn lọ́gbọ́ òun sì ti gbanu rìsáàtì rẹ̀ òun wá pé síwèé kan bẹ tí ó ti dàgbà ní màdépò tó fi mọ̀ yí pé ẹ̀rí ni abẹ́rí ara sàmáwátẹ́ náà rọ́ọ̀tì kan ìwé kan ló sọ yìí ipe sẹ́mà àtìlẹ̀ rọ́ọ̀tì kan wọ́n lẹ̀pọ̀ tẹ́lẹ̀ ni kìí ṣe pé wọ́n dẹ́wà lọ́tọ̀ọ̀tọ̀ ìyàgbára Ọlọ́run lọ́wọ́ ṣe kí ni fanufẹ̀tẹ̀ ọwọ́ àdúró pé síwèé yìí ló wọ́n níbi àwọn ni àwọn ní ashadu an la ilaha illallah tàṣírù rẹ̀ nìyẹn nígbà tó sọ̀kalẹ̀ tán ọ̀rọ̀ anábì níbi kan lẹ̀ pé fatakunu solution tá anábì fún wa nìyẹn o tẹ́ ẹ bá wo ibi tá a wà láyé lónìí problem ti dáyé problem ìlú problem family problem gbogbo àgbáyé pátápátá àti báyé dé sọ̀rọ̀ pé tá a bá ti báyé dé di àwọn tá a rò pé àwọn solution wà lọ́wọ́ wọn táwọn náà ti wà confuse ìjọba ti wà confuse nísìnyí wọ́n ń sa kíntà ni nínú ilé wọn dààmú tó gbogbo àwọn tí ṣẹlẹ̀ àwọn àdìsá gbogbo rànà bàjẹ́ anábì ti wá sọ fún adé agbára Al-Qur'ani yìí pé sátẹkùn fìtàn anábì ní wàhálà ń bọ̀
satakunu fitanu wàhálà sì ti dé gbogbo mùsùlùmí ti pín firika aláfa pín firika èyí tá a bá lánàá kàn sí ma lónìí agbájì yìí náà ni o ọ̀kan náà wà fún àwọn alágbàjì yìí náà ni ọ̀kan náà àwọn lánilẹ̀ yìí tó ṣe tí ọ̀tá máa fà lọ́rùn àfa alágbàjì sì dìde wípé aṣọ tẹ́ ìsinmi ni lọ́fíńdà ni wọ́n lọ fèsì ẹ̀ bó ba ọgbọ́ kan ọ̀kan náà àfa lọ sọ̀rọ̀ àwọn èèyàn wojú ọlá wọn gbọ́ lọ́wọ́ lékè gbogbo nǹkan wọn gbọ́ lọ́wọ́ lékè gbogbo nǹkan bó ṣe wo tó wọ́n gbéná wojú rẹ̀ lórí sọ̀rọ̀ wọn wá sọ ó lè sọ sí túbú àfa wa gbọ́n bí àfa ní kí wọ́n sọ túbú lọ́dà ẹgbà sọ ẹgbà lọ́fíìdà yìí wọn bá kó aṣọ tẹ́ ìsinmi nì bí abájọ kan nu wa gbogbo àníyá jẹ sórí bẹ́ẹ̀ má lónìí. sátẹ̀kùnù fìtọ̀nù. wọ́n ní sátẹ̀kùnù fìtọ̀nù. ana ibi tí mo fẹ́ lọ ìlàjù yẹn ni mo fẹ́ lò lásán ọ̀rọ̀ ọjọ́ ti lọ má ṣe tẹ̀síìrì wọ́n bí ànábì pé kí ni ìlàjù moment marriage ni mo fẹ́ lò nìyẹn wọ́n gbọ́ pé ọ̀rọ̀ tó o bá sọ yọ̀ ṣe wàhálà ń bọ̀ kí ni marriage anabi ò ní marriage kankan tó fún wa tó kọjá alukurahani gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ayé alukurahani ni alukurahani la jòkó ti alukurahani nílùú yìí ni alukurahani ló jẹ wa lómi wa alukurahani ló gbé adé bi alukurahani wo náà ni jẹ ká gbá mú báwọn bàbá tàná ṣe gbá mú ẹ̀sìn ló bí gbogbo àwọn àgbàlagbà wọn yìí o báwọn yẹn bá ń sọ̀rọ̀ sẹ́wọ̀n làbí ìmọ̀lẹ́sìn ló bí ọmọ ẹ̀sán sí mi ọlọ́run tó ṣe yín bẹ̀ fáwọn bàbá má pa náà mọ́lẹ̀ náà àti gbogbo ẹni ọlọ́run fi hàn àwọn tó wá jóore àwọn bàbá ní látọ̀dọ̀ àfọ alákùránì ọlọ́run má palẹ̀ mọ́lẹ̀ náà gbogbo àwọn àgbàlagbà àwọn àbá ọlọ́rẹ̀ ní ìyàmúlẹ́gbọ́n ní ọlọ́run sábà dójì wọn ọlọ́ àwọn ẹni ọlọ́run àwọn bàbá wa ń lè sáré tí wọ́n ti lọ ọlọ́run yọ́nú sí wọn àwọn àrólé wọn àlífà wọn ṣé n fọlọ́n sọ ọlọ́run sábà mójútó yìí bàbá alágbàdì lónìí ọlọ́run bá pẹ̀lú wọn ọlọ́run bá dójì wọn àwọn ṣé ìwà táyì kan ọlọ́run bá gbàdúrà yín sọ́ọ̀bì bàyá ni ọlọ́run bá gbàdúrà yín ṣé òféfé ọlọ́run mọ́sà bá gbàdúrà yín kó mú yín dó lánàá bá di lánàá kó mi bá di àwọn fẹ́yìn àbùnà ọlọ́run mọ́sà bá ṣe bẹ́ẹ̀ fún àti pírẹsidẹ́ntì sábàb àti gbogbo ọ̀nkálùkù níbi tá a ti wá ọlá àwọn ẹni ọlọ́run ọlá nẹ́bí wa Muhammad gbogbo àwọn alárìsìkí wa ọlọ́mọ sọ yìí di tí ọ̀dà máa lọ́wọ́ ájì wa Abdulrasaq bá a gbé wa alárìsìkí náà ọlá nẹ́bí wa Muhammad dókítà wa Alikadi ọlọ́run ní tọ́jú adé ọlọ́run mọ́jọ kọ́ bàjẹ́ ọlá àwọn ẹni ọlọ́run gbogbo àwọn tó wá ọlọ́run dáhùn padà sáyé wọn alatana majana warasatana àwọn ọmọ wò ní ma ọlọ́run bá fún yín lágbàrúkà wọlá ìpele alágbàrúkà lọ sí jáde bá fún yín lágbàrúkà ọlá nẹ́bí wa Muhammad ọlá àwọn ẹni ọlọ́run alatana majana warasatana majana aláma ẹ̀zẹ̀ fọkà fi dín ṣiyadata fi ilmi kifayata fi rizqi ṣiyata fi badani tóbata qabla al-mawt ratan dan mawt majrata ba'da al-mawt najat bisabi yasal fal wadan ذلك الموت ويحسان يسر اللهم اجعل في قلوب المؤمنين بل الى 120 سنه من غير غش ومرض وشدة وفقد ورايمين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا لا قبل حي ولا عباده ولا مثل اسمك ما يا لقد سبقت كلمات العباد المرسلين لهم منصورون وان جدانا لهم غالبون اشرك الله ومن اتبعك من المؤمنين ولا حول ولا قوه الا